torí kíni nǹkan tí ẹni tó jẹ́ Chief Akeredolu of Eledigbo Mẹ́kùn Ìtàlọ́ọ̀tà bẹ́ẹ̀ ni torí kíni nǹkan tí wọ́n ṣe ní kìí ṣe kíni kí n kí bàbá baálẹ̀ Samsideen Àjàní Awóyẹmí Agbájé torí 5 years anniversary wọn tó ń bọ̀ lọ́nà ni 5 years anniversary and Eledigbo Mẹ́kùn Day tó ń bọ̀ lọ́nà ẹ̀gbọ́n mi yé mo ní nítorí kí ni Chief Akeredolu Eledigbo Mẹ́kùn Ìtàlọ́ọ̀tà ló ṣe ní kí n ya ilé bàbá mi baálẹ̀ Eledigbo Mẹ́kùn Ọ̀tàwórì Kingdom ọba Samsideen Àjàní Awóyẹmí Agbájé alógún lọ́tàn wà ìdí tí Chief Akeredolu Eledigbo Mẹ́kùn Ìtàlọ́ọ̀tà tó fi ní kí n yàdọ̀ yín ni pé nítorí 5 years anniversary 5 years anniversary and Eledigbo Mẹ́kùn tó ń bọ̀ lọ́nà tẹ́fẹ́ ṣe torí ẹ̀nà ṣe ní kí n yálé kí n kí yín torí ẹ̀ mo ṣe yálé mo ṣe kí gbogbo lé ẹ̀ pé tí máa ń sọ ń gbà mí náà but mo ń bọ̀ mo máa ní nǹkan tí mo fẹ́ sọ so 5 years anniversary and Eledigbo Mẹ́kùn Day tó ń bọ̀ lọ́nà ní on the 20 December 2024 tàwa nínú rẹ̀ yìí ọjọ́ Friday níjọ́ yẹn bọ́ sí bẹ́ẹ̀ ni ọjọ́ Friday òun níjọ́ yẹn bọ́ sí on the 20 December 2024 tàwa nínú rẹ̀ yìí òun ni 5 years anniversary and Eledigbo Mẹ́kùn Day tí wọ́n fẹ́ ṣe nílùú Ọ̀tà bẹ́ẹ̀ ni àǹkàrá tó máa lò lọ́jọ́ náà ọ̀pá mẹ́rin pẹ̀lú fìlà 8,000 mo ní àǹkàrá tó máa lò lọ́jọ́ náà àǹkàrá yẹn tó wà ń ta báyìí àǹkàrá tó fẹ́ lò lọ́jọ́ náà ọ̀pá mẹ́rin pẹ̀lú fìlà 8,000 ni fọ́kùnrin ọ̀pá mẹ́fà pẹ̀lú fìlà 10,000 ọ̀pá mẹ́rin pẹ̀lú fìlà 8,000 ọ̀pá mẹ́fà pẹ̀lú fìlà 10,000 fún àǹkàrá tó fẹ́ lò níjọ́ náà gèlè fún obìnrin lásán 7,000 naira òun ni gèlè fún obìnrin eléré ọjọ́ náà Dr. Saheed Òṣùpá oníré ọjọ́ náà bẹ́ẹ̀ ni so kí gbogbo ayé kẹgbọ́ ẹ sọ fáyé ẹ polongo fáyé ìdí tí mo ṣe mú anniversary yẹn wá sórí program ni pé ṣe mọ̀ pé mo máa ń sọ ní gbogbo àgbọ̀ ẹ pé ẹgbẹ́ alálùbáríkà pé àwọn ọmọ Yorùbá láti ìnàdúnrún wa ìpìlẹ̀ àmì iṣẹ́ rere àwọn ọmọ Yorùbá láti ìnàdúnrún wa ni pé ṣe mọ̀